ọba Allah òun náà tá ń dúpẹ́ fún yìí òun náà lọ́wọ́ tó dá ọgbọ́ ọmọ ilé ènìyà ká lè máa jọ́sìn fún bẹ́ẹ̀ sì ní ká sì lè máa tẹ̀lé lánàá rẹ̀ waja'ala ta'liyatas salati fardan bẹ́ẹ̀ náà ni olúwa yìí náà òun náà ló ṣe ìmú táǹkì òun náà ló ṣe ní nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yà wa sababan li dukhulil janna ó wá ṣe ìmú tí ó máa jẹ́ ìlànà kan tá máa tọ̀ tá fi rí eré àlùjánnà jẹ ń sọ̀rọ̀ àti yíyẹn tá a bá ti kí òun náà dára bó ṣe jẹ káàkì yóò máa jẹ́ lánàá kan àbúkù kàkùn tá a ló fi rálẹ̀ náà Ahmadu à ń fi ọpẹ́ fún Ọlọ́run wọ́n jẹ́ nílùú bẹ́ẹ̀ náà ni a ti ń gbé nítóbi fún Ọlọ́run wa ashhadu an la ilaha illallah àtúwá ń jẹ́rìí gbogbo sólúwà mi lẹ́yìn Ọlọ́run à ń jẹ́rìí kókò sẹ́lòmí táàmà sí lẹ́yìn Ọlọ́run à ń jẹ́rìí kókò sẹ́lòmí lẹ́yìn Olúwa táàmà wárí fún shahadatan ìjẹ́rìí tá ń jẹ́rìí narju biha rahmata àfíwá ìkẹ́ Ọlọ́run yóò narju biha rahmata àfíwá ní Ọlọ́run yóò wọ́n ni wọ́n bí i àìpàwà bẹ́ẹ̀ náà ni a sì fi wá bùkù lọ́dọ̀ Ọlọ́run kó sọ akúrò níbi ìyá rẹ̀ sọ́lé wọ́n sẹ́lẹ̀ a ń ṣe ìjẹ́gẹ̀ fún anẹ́gbà Muhammad alẹ́lmọ́gbọ́n fi rahmatan lil alamin kó máa bẹ́ni tí ẹkọ́lọ́ bá ṣe lẹ́ni tó gbẹ́dìde kó máa jẹ́ ìjẹ́ fún gbogbo àgbẹ́láyé Muhammad ibn Abdullah anẹ́gbà Muhammad tí ṣe ọmọ Abdullah man ja'alahu Allahu lil-muqtada bihi ẹni kọ́lọ́ bá ṣe láwọ̀kọ́ṣe fún wa fi iqamati mudiniha ní gbogbo àìta bá fẹ́ ṣe ẹ̀sìn ẹni tí ó bá ṣe ẹ̀sìn tó jẹ́ mùsùlùmí àbíkó máa wo ànẹ́gbà Muhammad kówó ìgbésẹ̀ ànẹ́gbà Muhammad kówó bá nẹ́bí náà ṣe pọ̀ ọkùn náà lè rí ẹ̀sìn ṣe salawatullah ìkẹ́ Ọlọ́run ní gbogbo ọgbà la tazalu alayhi ó máa yẹ kòkò lórí ànẹ́gbà Muhammad wa alihi wa sahbihi ó máa bá wàrà alẹ́ ànẹ́bí àtàwọn sàhábà rẹ̀ ila yawmil qari'ah tí ó ti di títí tí ó fi di ọjọ́ kan gbogbo thumma amma ba'du lẹ́yìn wá gbẹ̀dá fa inna mawdu'a khutbatina al-yawm ní tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa òun náà ní ìta ń bábọ̀ wá lọ́sẹ̀ tó lọ òun náà ní as-salatu ìrun táǹkì wal akhta' allati naqulu fiha àti àwọn àṣìṣe tí àwa mùsùlùmí táà ń kó sí táà ń ṣe níbi àwọn ìrun táǹkì ẹjá lọ́mọ wípé ìrun táǹkì a lè fi ìfẹ́ ẹnu kírun a lè kírun bí mi ṣe fẹ́ kí àfikò kírun bá nẹ́gbà Muhammad ìjọ́nà kó máa bá bó ṣe mú wá fún wa àfikà kírun ìpọ̀tẹ̀lì ìmáàlì ẹmọ̀ ìyá wá ní ẹ̀sìn wa lọ́sẹ̀ tó lọ wá ti sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa lórí pé mùsùlùmí kò lọ́pọ̀ fátíà lórí inú lọ́pọ̀ fátíà dáadáa bá ṣe ń kírun bá ṣe ń ka fátíà lókúta iye kàámọ́ fátíà tí ò ṣe rí tí ò ṣe gbọ́ sí tí iye kàámọ́ àwa náà gbọ́dọ̀ kọ́ fátíà kúrẹ́ tí ò bá ti rí fátíà kàdàdà lórí irun rẹ̀ kò nírun ẹni tí ò bá ti rí fátíà kàdàdà lórí irun kò nírun ìpòtẹ̀lìmọ̀ inna na'tadu ila ahwal al-musallin nígbàtà ṣàkóyẹ àwọn ìṣesí àwọn tàwátà kírun fi hadha zaman nígbàtà wà wáyé najiduhum yantakibuna al-'adida min al-akhta' àríkò oríṣiríṣi àríṣẹ́ là ń kó sí fi salat níbi àwọn àrùn tàǹkì wa qad yatakarraru al-wuqu'u fiha marratin mistake ìtawà ń ṣe yìí àwọn continue à ń ṣe lọ ní àwọn àbìkítà wípé báwo la ṣe wá àtúnṣe sí àwọn àṣìṣe tá ń ṣe yìí báwo la ṣe wá àtúnṣe sí àwọn àṣìṣe tá ń ṣe yìí àbìkítà náà yóò kọjá ní ìmá lọ́mọ ìyá wa ní ẹ̀sìn wa nínú àkùtọ́ ilẹ̀ tí na kúrò fi hà nínú àwọn àṣìṣe tá a tún kó sí níbi ìran wa náà kí o bí i àìlèmtìfà tuntun sọ́là òun náà ní ká máa yí sọ́tún yí sósì lórí irun a máa yí sọ́tún ẹ̀mà lẹ́lòmí yóò máa yí sọ́tún yóò máa wẹni tó wọlé lẹ́gbẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ náà ni yóò máa wẹni tó wọlé lẹ́gbẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ sì ni ẹlòmí alóhun ka fàtí àlórí tó bá dégé mọ̀gbùgbùbì àlẹ́yí wọ́lẹ̀ tọ́ọ̀lìnà ẹlòmí ẹwà lẹ́lòmí yóò wá ṣe àmì ìyẹn ò sínú ẹ̀sìn wa o èyàn kì í ṣe àmì pàtàkì ka fàtí àkóṣẹ̀ wáyé báyìí àmì kò sínú ẹ̀sìn o ẹlòmí ayé tí ó bá ka fàtíà kò sí yẹn nú ṣẹ̀rí àtọ́lọ́ta lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọdúró bó ṣe dúró náà lọ́dúró wọ́n sì mọ́ ogun tó fẹ́ forí balẹ̀ sí bí mùsùlùmí ṣe dúró nù káwọn máa wo ọ̀tún ká máa wo òsì ìyún ń ṣe nú ẹ̀sìn wa ìyàwó Aisha radiyallahu anha kọ́ọ̀lẹ̀ tí ó ní sa'altu Rasulullahi sallallahu alaihi wasallam ìyàwó ní òbí oúnṣẹ́ ọlọ́run kí ọlọ́run kó máa bá a ní ìtìfáàtì ní sọ́lá nípa pé bá kéèyàn máa yí kiri báyìí lórí irun fọ̀pọ̀ọ̀lá ànábì ń fún ìyàwó Aisha lé sí pé ó wúwà ìtìláàtú
tẹ̀lísù ṣe ìtọ́nù mi ní sọ́dá ti láàrùn òun ní eré díẹ̀ kan òun ní olè jíjà kan tí ṣe ìtọ́nù fẹ́ já irun gbà lọ́wọ́ ẹni tí ń kírun ọ̀nà tí ṣe ìtọ́nù fẹ́ já àwọn ẹ lólè òun ní mo máa wò káàkiri lórí mo ṣètọ́nù fẹ́ jẹ́ lólè ní ibi tó bá kírun rọra máa forí ibi tó wó ibi tó fẹ́ ti forí balẹ̀ fún sùúrù òun lè yóò dúró tó ti káwọ́ méjèèjì sí báyà tó sì mọ ibi tó fẹ́ forí balẹ̀ sí mo sọ lẹ́sẹ̀ tó lọ ẹlòmí afẹ́ kírun yóò káwọ́lẹ̀ ìkáwọ́lẹ̀ yẹn akọ̀ọ́nù ẹ̀sìn wa lóòótọ́ kò bà mú rẹ jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ibi tí wọ́n fẹ́nu kò lórí pé tó bá kírun wọ́n tẹ̀ kù yẹ́dùn yìí ná alẹ́lù sọ ọ́gbì ọwọ́ ọ̀tún rẹ̀ ọ́gbì lọ́wọ́ sí ni ò ní káwọ́lẹ̀ báyìí bẹ́ẹ̀ níbi ọmọ ogun ìwájú ọlọ́run ló wà ìkáwọ́ méjì sí báyà wọn ó ń ṣò ìfarabalẹ̀ rẹ àti ìdúwọ́dúsẹ̀ rẹ fún ọlọ́run aláàkó wọn wájú ọlọ́run aláṣọ̀kálẹ̀ ẹkọ̀tà ìmá iná lápútọ́ àfisọ́lá ṣe rí àwọn àṣẹ́dá ń ṣe náà wá ṣọ́ọ̀rá ti máa jẹ́ ọkùnmọ́ bá ìdàdà ó ti rí nǹkan tó ń káyé láàrin wa mìíràn máa yí tí òfin ìyá ó ń bẹ́nu ẹni tó máa ń ṣe àṣìṣe níbi tó bá ti ń dúró kírun wà á fi rùkú ó sì ń bẹ́nu wa ẹni tí ó ṣàṣìṣe ń gbé tó bá lórí rùkú àwọn sùjú ó sì ń bẹ́nu ẹwà ẹni nínú wa tó ṣàṣìṣe níbi sùjúdù rẹ̀ àwọn yẹ́jà alùmọ̀nà kúrò fi kúlé àríkáni sọ̀dá àbíkú ẹkẹ́lòmí ìmáàmà nǹkan táàrùn ní láwọn orígun ta ti ń kírun ẹlòmí ò mọ̀ nǹkan táàrùn lórí ìrùkú ẹlòmí ò mọ̀ nǹkan táàwí ta bá lè lórí ìrùkú ẹlòmí ò mọ̀ nǹkan táàwí lórí sùjúdù ìdáàdì tó bá rí bẹ̀rẹ̀ ìdílé àlẹ́yìn àmúṣùlẹ̀ àṣọ̀lá àtàdà nílẹ̀ yóò ẹjá lọ tún ìrun wa ṣe láti àsìkò yìí lọ àwọn ọrùn wa táǹkì ẹjá lọ tún ṣe o lọ́mọ̀ pàdébọ̀ Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá ó ti ní tíìmù rẹ bá ti dá jọ ní àkìyàmà gbogbo súnmọ́ kí gbogbo iṣẹ́ rẹ tó kù náà dá kọ́lọ̀ ń gbàgbọ́ rẹ o àmọ́ tíìmù rẹ bá ti dá nínú gbogbo iṣẹ́ tó di dọ́dọ̀ ọlọ́run lákìyàmà gbogbo iṣẹ́ tó kù náà lè dá o àfi kó mọ́ wọ́n ṣe kírun rẹ kọ́lọ̀ ń gbàgbọ́ rẹ o kírun náà dáadáa bọ́lọ̀ ṣe ní akí má fi ìfẹ́ inú kírun wàhálà ṣe wá pọ̀ tó yìí kìí ṣe wá pọ̀ tó yìí àkáì tí wá ti kí làákáyì àgbà fóònù pọ̀ ń lò sọ wọn pé wọ́n lọ mọ bí rẹ́dì wà wọ́n náà lọ mọ bí tí green wà tó bá fẹ́ pìkì kọ́ ló mọ tí ó tẹ̀ tó bá fẹ́ pọ́tì kọ́ ló mọ nǹkan tí ó tẹ̀ nọ́mbà Mr. alágbájá ọmọ bọ́ ṣe wà lórí fóònù ẹ bẹ́ẹ̀ náà lèyàn náà gbọ́dọ̀ wá nínú ẹ̀sìn tọ́lọ́n tó fi sí lọ́wọ́ ẹmù ya hánà ìṣẹ́ wa a ní Abu Hurairah Abu Hurairah kọ́nà ọba ayọ́nù sí qala ó ní qala Rasulullah sallallahu alaihi wasallam ó ṣe ọlọ́run nígbà ọlọ́run bá sọ pé inna rajula ó ní ṣe adájúdájú ọmọ ènìyàn like sunday 16 sana yóò máa kírun fún 60 years yóò máa kírun fún 60 years wà máa túnkù bá láwù sọ̀látù gbogbo 60 years yẹn tó bí kírun ọlọ́run sì lè má gbà kankan bẹ́ẹ̀ láàrínláwò tí mo rùkú ó ṣe é ṣe kó nígbà tí ó débi rùkú tó bá kírun kó ṣe rùkú yẹn dáadáa wádá yìí tí mo sùdúdà nígbà tí ó débi sùdúdù kò ṣe sùdúdù dáadáa wàyí tí mo sùdúdà ó sì ṣe é ṣe kó ṣe sùdúdù dáadáa wádá yìí tí mo rùkú àmọ́ rùkú rẹ̀ kò ṣe dáadáa ní ìtó túmọ̀ sí pé rùkú rẹ̀ àti sùdúdù rẹ̀ tó bá tún ṣe dáadáa lórí ìrun ó súnmọ́ kó mọ́ kí n kọ́nà mọ́ gbà á torí àgbọ̀rọ̀ kíyèsí ìrun táà kí ìrun fọ́lọ́run ní òkú ìrun fún yà bọ́lọ̀ ṣe ní akíyàn ní kí wọ́n náà máa bèèrè bọ́lọ̀ ṣe ní akírun yẹn òun ni kí wọ́n náà máa bèèrè ó ti mọ́ pé òun yẹn dandan kò kírun báwo láà ṣe wá kírun yẹn dandan kí wọ́n náà wá bèèrè bá ṣe kírun ìpọ̀tẹ̀lẹ̀mà wọ̀n àtútàkù fi rùkún ṣe wá rí àwọn àṣẹ táwá ń ṣe mi rùkún wa ádámù lè sì wá fi rùkún òun náà ní pé tá a bá dé bí rùkún wa àbí ń ṣe rùkún wa dáadáa ìta ń pè ní àìmá ṣe rùkún dáadáa lẹ́yìn pé fọwọ́ wà lọ́fù rásì áùsàfù ẹlòmí tí ó bá débi rùkún yóò wà gbẹ́nu sókè báyìí níbi rùkún rẹ̀ àwòkáfùtù àbí kó gbẹ́nu lọ́lẹ̀ bí ẹni tó fẹ́ tẹnu bọ́lẹ̀ níbi rùkún wà á jẹ́ mẹ́lẹ̀ zọ́kọ̀rú mùkọ́ wàṣàn àbí kó wá ṣe ẹ̀rùn kó tẹ ẹ̀yìn rẹ̀ bí kó wá tẹ kó ráùndì báyìí rùkún kọ́ nìyàwó ìlà alàmìnà Àìṣà ẹwà gbọ́n tí àwọn Àìṣà wí ọ̀gẹ́lẹ̀ àìhà gbọ́nà ọba ayẹ́ ti pọ̀ láti tó sọ pé wa kana sallallahu alaihi wasallam tánẹ̀ bí ó bá ṣe rùkú rẹ̀ ìzárọ́kà tánẹ̀ bí ó bá ṣe rùkú tí ẹ o làmì yóò ṣe ṣe rásọ̀ ànẹ́bí ò kí ń gbọ́rùn rẹ̀ sókè
wala musawwibu ànábì ó sì ní gbẹnu wálẹ̀ walakin bayna dhalik ànábì ó gbé yóò wà lágbé ànábì máa wà bayna dhalik yóò wà lágbé méjì rẹ̀ ní tó túmọ̀ sí pé ànábì tí ó bá ṣe rùkú rẹ̀ ànábì ó ṣe rùkú bí ẹni báyìí bánàbí ṣe mọ́ ń ṣe rùkú mú àgbọ̀dọ̀ aṣe rùkú àwọn mímọ̀ ń ṣe rùkú ìkọjá ẹ̀ fún ẹlòmí lórí tí ó bá ṣe rùkú yóò bá tún wá mọ̀ yóò tún gbẹnu lọ́lẹ̀ yóò tún ṣe yóò ṣe ní ṣe àṣejù yóò gbẹnu lọ́lẹ̀ torókò ń fẹ́ ṣe rùkú rárá bí bá ń kọ́ ànábì máa ń wà lágbèdè méjì ní ànábì ò ní gbẹnu sókè bẹ́ẹ̀ sì ni kò ní gbẹnu lọ́lẹ̀ ànábì wà lágbèdè méjì bá ní tó jẹ́ pé tánàbí ò bá rùkú rẹ̀ yóò ra yóò kọ ẹni ni tí wọ́n ló bá rùkú ọ́fì ẹ̀yìn rẹ̀ ọ́fì kọ ẹni báyìí bá ṣe ń ṣe rùkú bá bí ìyàwó Aisha àti lánàkúwà Muhammad sallallahu alaihi wasallam bá nàbí ṣe mọ́ ṣe rùkú rẹ̀ lọ yìí tó tẹ̀lé òun náà Adamu tùmọ̀ ní ìrìn rùkú àìkín fara balẹ̀ níbi rùkú wa ta bá tún débi rùkú wa mílẹ̀ lùkọ́tọ̀ nínú àwọn àṣìṣe ta mọ́ ṣe òun náà sùúrù àti bàbí nẹ́ẹ̀sì fi rùkú ẹlòmíì tó bá ti débi rùkú báyìí kúfù ó ti dìde kúrò padà máa ànàtùmọ̀ ní ilẹ̀ tàfí tó jẹ́ wípé kò farabalẹ̀ níbi ìrùkú rẹ̀ wàjíbàtún ọ̀rọ̀ ayẹ̀ ní fún ẹ o níbi ìrun rẹ̀ kò farabalẹ̀ níbi ìrùkú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ìrùkú rẹ̀ ọ̀rọ̀ ayẹ̀ ní o bìkọ́dìrì mẹ́tẹ́sùn òfin àdọ́gùn sọ́lì tó yẹ pé ibi tó bá ti déhùn tó bá ti débi ìrùkú yẹn ó ní ìfarabalẹ̀ níbẹ̀ ó ní ìfarabalẹ̀ níbi ìrùkú rẹ̀ tó ṣe ìrùkú tó sáré ṣe gbìgbìgbì ẹlòmí bá ti dẹ́rọ aláàpá sẹ́mẹ́ aláàpá tí ó ti dìde padà irú òun bá ń kọ́lá sọ èyàn máa ń fara balẹ̀ níbi rùkú tó bá ti débi rùkú náà níbi àwọn àṣẹ́ta tún ṣe ní rùkú wa òun náà ni Adamu al-i'tidali ba'da raf'i min ar-ruku ta bá tún dìde níbi rùkú wa a kì í fara balẹ̀ níbẹ̀ a kì í fara balẹ̀ ó jẹ́ ká dúró dédé níbi wípé kí ẹ̀yìn wa ẹ̀yìn kílọ̀pẹ̀ spinal cord wa kó balance pẹ̀lú àwọn ẹgbẹ̀ sọ́pù bọ́kẹ́ kílọ̀pẹ̀ ibi ẹ̀wù joint wà ní kó joint padà pẹ̀lú ra wọn fọ̀báàkù nurse àmọ́ ń taari àwọn ẹlòmí wípé yẹ̀fáwòrán sáwù mílẹ̀ rúkú ipò lílá tẹ́lùmí ìbá ti gbórí sókè níwọ̀n bá báyìí fún mọ̀ yà ní ilẹ̀ sùdúdú mú bá aṣáraka yóò pàṣáré lọ sí sórí sùdúdú ní ìrùnbọ́lá ń pè yí wọn òun ṣe exercise wọn ìrùnbọ́lá ń pè yí wọn exercise lórí ṣe wọn kọ́lẹ̀ tí Àìṣà ìyàwó Àìṣà ló sọ bá ìpé àgbásù ìsọ̀ láti nàbí nígbàtí ìyàwó Àìṣà rọ̀ yìí ìrún ànẹ́gbà Muhammad fún wa ó ní ànẹ́gbà Muhammad ọ̀káàdẹ̀ ìdàrọ́fà àrásàkù lọ́nà bí ibá ti gbórí dìde nínú rùkú níbi rùkú rẹ̀ làmìyẹ́ sùjú ànẹ́bí ò ní ṣe sùjúdù straight àti àyẹ̀ stẹ́wì yàpá ànímọ̀ tánàbí ò tún fi balance padà lórí ìdúró ní ìtò túnmọ̀ sí pé tánàbí bá ti dórí rùkú tó bá ti dìde lórí rùkú òun ṣe ń pé immediately lànẹ́bí ó lọ sórí sùjú ànẹ́bí ó tún farabalẹ̀ dáadáa lórí ìdúró tí gbogbo joint ni ó tún balance padà ẹjá mọ́ kírun dáadáa o ọlọ́run là ń kírun fún èèyàn kọ́ ọlọ́run là ń kírun fún èèyàn kọ́ tó bá fẹ́ kọ́lọ̀ ń pàrún rẹ̀ àdísì kan lásọ fún ayé ẹlòmí o máa kírun fún 60 years ẹlòmí ìsìrẹ́ ní ọjọ́ orí tí ó lò lè mọ́ pé 60 years káwá ní gbogbo ọjọ́ orí tó lò gbogbo pọ́pọ̀ kí àkídànù wọn ni ọlọ́mọ́ sí wá ládá kídànù kí mú bọ́dọ̀ ṣe ní akíní ìta àwọn ilé tó pa àwọn àyè yìí àmọ́ gbogbo táwọn ilé àwọn orí kún kiri àmọ́ mú láti pé láwọn mùsùlùmí tó jẹ ká síwájú ká mọ̀ ní in tí ó ṣe mọ́mọ̀ ní mùsùlùmí ni wá lákàí ilé ti dákẹ́ lákàí àgbà ẹ gbọ́dọ̀ má mọ́ sáà o ẹ má bínú sáà ẹ gbọ́dọ̀ má mọ́ sáà ẹ mọ́ náà ní o torí pé ẹ̀kọ́ ẹ̀sìn tẹ́yìn náà fi rẹ tẹ́yìn náà fi rí ilé ọláwọ̀ láti jẹ́ náà òun náà lélẹ́ yìí o ẹ̀kọ́ ẹ̀sìn tẹ́yìn gbọ́dọ̀ má mọ́ yóò pọ̀tẹ̀ lè máa wọ́n àtọ́rù fi sùdúdù tẹwàrà wà ṣe náà ń ṣe bí sùdúdù wa òun náà ni Adamu tumanina a ní ń farabalẹ̀ ní sùdúdù yẹn náà ba'dun nas tẹbàrẹ́ lómi ọ níbi sùdúdù rẹ̀ ẹ̀sẹ̀rọ̀ fi sùdúdù yóò wá sá eré bí sùdúdù rẹ̀ fàyẹ̀kúrùhù nákírá yóò wá fi ẹnu gúnlẹ̀ bí ẹyẹ aláàpàá bí wọ́n ṣe ṣe mú fàyẹ̀kúrùhù nákírá ẹ̀rẹ́lẹ̀ yóò bá ṣe fún aláàpàá yóò ti gbọ́ ní sókè padà àwọn ẹyẹ ní mú ṣe báwọn
lihanna mahalla sujud torí pé ṣe rí bí àyè tá ti forí balẹ̀ o mahalla tasbihu li tasbih àyè kan tá tu ti ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ni wal ikthari min ad-du'a àyè kan tá rẹ̀ ti máa ń pọ̀ níbi àdúà tó kon ta ne wa Muhammad wí ni Ànábì ní àyè táwa ẹwà àtọlọ́run rẹ̀ súnmọ́ra wọn jù òun náà ní orí sùjúdù yẹn Ànábì ní fakiru du'a ẹ pọ̀ lẹ́ni tí ó mọ̀ ṣàdúà dáadáa ibẹ̀ ni wá ti ṣe alápá alápá ìwọ ibẹ̀ ni wá ti fẹ́nu kúnlẹ̀ mẹ́ èyàn máa ń ṣe á máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí yàn bá wà lórí ìrun ó máa kírun pẹ̀lú farabalẹ̀ ní kódà bó ní nǹkan tó lọ́pàá ní mẹ́kù bá ti wà wájú Ọlọ́run iwájú Ọlọ́run bá láàrín wà ó síwájú èèyàn tó bá wà wájú ọ̀gá rẹ̀ ló lè máa ṣe nǹkan mí ló máa ní kiri kò ń ṣe lé àmọ́ tó bá ti wà wájú Ọlọ́run ó farabalẹ̀ níbi rùkú ó farabalẹ̀ níbi sùjúdù rẹ̀ ìdúró rẹ̀ gan ó farabalẹ̀ tó bá ka Kùránì tó bá ka súra Fátíhà ní súra ó farabalẹ̀ ká kìí ṣe àdàlútà nínú pé ó ka Fátíhà lọ́dọ́ ní àmì ó ti ká tánù ìkàkùkà ní yíò ẹni bá kírun báwọn kò nírun tó bá jẹ́ báwọn ló fi ń kírun ọ̀ nírun tó bá ti jẹ́ pé tó bá lórí ìrùkú náà àdàpọ̀lẹ́ sí alápàlápá ó ti dìde ìkúkú kìlọ̀ kí sùjúdù rẹ̀ náà ó ń dápọ̀ mọ́ra wọn ní ìkúkú kìlọ̀ ẹjá ẹjá lọ wá ìmọ̀ ẹ̀sìn wa à ń fi eré ìpè wá sàkíyèsí ní o lọ wá ìmọ̀ ẹ̀sìn rẹ̀ má dìgbò àwọn tọ́lọ́tánàbí sọ̀rọ̀ sọ́lárò ìpín yóò bí òun fún 60 years tó yẹ pé bóyá ìrùn rùkú ní ò ṣe dáadáa ní tọ́lọ́wọ̀n ní fi gbàmù rẹ̀ bóyá sùkúrù lọ ṣe dáadáa ní tọ́lọ́wọ̀n ní fi gbàmù rẹ̀ àwọn ìtọ́ pí ó ṣe sùkúrù dára fún mọ́jẹ rùkú dáadáa ẹjá lọ wá gbogbo ìrún wa ó dípọ̀tẹ̀ ní máa nínú àwọn àṣìṣe tá ìṣe níbi sùjúdù wa tàbá lórí sùjúdù òun náà lọ́rọ́ fún àtọ̀ráfì ìpọ̀dà lẹ́yìn fi sùjúdù tẹ́lùmí bá wà lórí sùjúdù rẹ̀ yóò wá lífti ẹsẹ̀ méjèèjì lẹ́yìn yóò wá lífti ẹ̀ ìrànwọ́ àṣìṣe tá ń ṣe lórí ìrun yẹn o àkí lífti ẹsẹ̀ méjèèjì ẹ̀yìn àkí lífti ẹ̀ lórí ìrun tá bá ti wà lórí sùjúdù fàmínà nẹ́sì mọ̀ yẹ́fọ́ ọ̀pọ̀dà lẹ́yìn àfihàn àsùjúdù ó ń bẹ ẹnu àwọn ọmọ ènìyàn tàláǹkírun àwọn mùsùlùmí tàláǹkírun tí ó wà rẹ̀ sí ẹsẹ̀ méjèèjì lórí ìrun lẹ́yìn wà nínú mọ̀ yẹ́tù ìyàsọ̀ bí àwọn ilẹ̀ kẹ́lì ó sì ń bẹ̀rẹ̀ ẹlòmí tí wọ́n pé yóò wá ọwọ́ rẹ̀ yóò wá ẹlòmí yóò forí sílẹ̀ ní yóò tún wá gbọ́wọ́ sẹ́yìn ẹlòmí àgbọ́wọ́ sẹ́yìn báyìí alóhun kírun yóò gbọ́wọ́ sí tí ò yóò gbọ́wọ́ sínú ohun tí yóò bá gbọ́wọ́ sórí sùjúdù ọgbẹ́ ọwọ́ yẹn kó wà níbi páríkẹ́ rẹ̀ báyìí yóò wà nílẹ̀ ní ìkọ́dàwọ́lẹ̀ bá ṣe ń ṣe sùjúdù nù àmá rẹ̀ lórí yóò wá gbọ́wọ́ sí yóò wá gbé ẹsẹ̀ méjèèjì sẹ́yìn wá gbọ́n tí Ibn Abbas wí rọ́bìyàlá àní kọ́lọ̀ ń bá ayọ́nu sí annanabi sallallahu olóòṣẹ́ ọlọ́run ikẹ́ ọlọ́run máa bá kọ́ọ̀lì ó ní ànábì sọ pé òmìnirìtì wọ́n pa mí láṣẹ ní kọ́fì mọ̀ wípé ànábì náà kọ́ ló láṣẹ ẹ̀rùn tàǹkì ta ló láṣẹ ẹ̀rùn Allah ànábì kọ́ ló lè àṣẹ ẹ̀rùn tàǹkì ọlọ́run ló pa ànábì láṣẹ ànábì náà wọ́n ń ṣàlàyé tí wọ́n pa láṣẹ fún wa àwọn kan wà ní kẹ́ńsì àwọn kan wọ́n ní Kùránì nìkan àwọn fẹ́ gbàgbọ́ àwọn olè tẹ̀lé àdìdì àmọ́ kó wọ́n ní alùkùrà àwọn Kùránì yìí Kùránì nìkan ní kó olè kó tàrí sí wọn jẹ́ mọ́ bá àwọn ẹ̀ ṣe èrè ó kè mọ́ gbàláyé tẹ́ ń ṣe ní sí ìṣáyà Kùránì wà ní ogun tí mo kó ti látẹ̀kẹ́ àbọ́rọ̀ ànẹ́gbà Muhammad ànẹ́bì ló ṣàlàyé bá ṣe kírun fún wa Ọlọ́run pa wá láṣẹ pé ká kírun ni àmọ́ bá ṣe mọ́ kírun yẹn ànẹ́bì ló ṣàlàyé rẹ̀ fún wa wá gbọ́n tánẹ́bì wí ànẹ́bì ní kùmírìtù wọ́n pa mí láṣẹ àná àsìkùdà àdà ṣẹ́bù àti lórí pé kí n máa forí balẹ̀ lórí pẹ̀lú orí àyè méje kan lórí irun tábà forí balẹ̀ ní ìtó túmọ̀ sí pé ogbó mùsùlùmí tó bá ti ń lórí sùjúdù rẹ o àyè méje ló gbọdọ̀ wà lórí nílẹ̀lẹ̀ àyè méje ló gbọdọ̀ wà nílẹ̀lẹ̀ àkọ́kọ́ ni alẹ́ àjẹ́bọ̀ àti jórí forehead ni wọ́n ni máa fílẹ̀ forehead níwájú orí wọ́n ni inú kó máa wà lẹ̀ wọ àṣẹ́rẹ̀ bí yẹ́ nìyí alẹ́ àwòfìdí ànẹ́bí bá tún nọ́ka sí bí imú rẹ̀ ní tó túnmọ̀ sí pé tó bá wọ́ tó wà lórí sùjú ọ́fì iwájú orí ọ́fì ilé rẹ̀ imú yìí náà ó gbọ́dọ̀ wà lẹ̀lẹ̀ ọ́fì iwájú orí ilé rẹ̀ ọ́fì imú ilé rẹ̀ ìyẹn àkàsí ẹnu wàlìyàdéyìn ànẹ́bí tún níṣẹ́ rí ọwọ́ mi méjèèjì àtẹ́lẹ̀ ọwọ́ mi méjèèjì ó gbọ́dọ̀ wà lẹ̀
wà rọ̀kùbàtẹ́yìnì àti orúnkún méjèèjì ó gbọ́dọ̀ wà nílẹ̀ ó di mélòó ó di márùn-ún wọ́n àtọ̀rọ̀ fi gbọ́dà mẹ́rin ànábì wá ní ó túwá àwọn etí ẹsẹ̀ méjèèjì tó wá tó méjèèjì tí ẹsẹ̀ ọ̀tún tí ẹsẹ̀ òsì tó yẹn lọ́wọ́ fi kalẹ̀ lórí irun àkínká sókè àmọ́ngbélẹ̀ àkínká sókè àmọ́ngbé tó wá tó ẹsẹ̀ wa méjèèjì àgbèsílẹ̀ ilẹ̀ lórí irun bánàbí ìṣe ní a máa kírun bánàbí ìṣe ní wọ́n pa àwọn láṣẹ ní ìtù ní tó túnmọ̀ sí pé ta ń pa láṣẹ olúwa náà ló pa nẹ́bì láṣẹ ó wá ní kírun bí wọ́n ṣe rò pé wàhálà àwọn àfá ìtìpọ̀jù àfá àgbọ́lọ́sọ ọlọ́run ló sọ tó bá sì mọ́ pọ̀ sí lọ́wọ́ gbọ́rọ̀ ànẹ́bì kò ní báwọn ànẹ́bì ṣe aṣọ báwọn tó bá mọ̀ pé o fẹ́ sí lọ́wọ́ gbọ́rọ̀ ànẹ́bì tó wá ní ànẹ́bì ò tráì dáadáa ọ́sìn náà torí pé wọ́n náà fẹ́ dìrà ìyámẹ̀ ni ọ́sìn náà torí pọ̀ náà fẹ́ wọlú àdìjẹ́nẹ̀ tó àwọn àyè méje ta mọ́ ń forí balẹ̀ tó gbọ́lẹ̀ kan sí iwájú orí wà yìí pẹ̀lú mú wà yìí ó gbọ́dọ̀ wà nílẹ̀ tó bá wà lórí sùúrù ọwọ́ rẹ méjèèjì ó gbọ́dọ̀ wà nílẹ̀ àtẹ́lẹ̀ ọwọ́ rẹ ní ó gbọ́dọ̀ wà nílẹ̀ tó bá kírun tó bá wà lórí sùúrù oríkùn rẹ méjèèjì òun náà gbọ́dọ̀ wà nílẹ̀ tó bá wà lórí irun tó bá wà lórí sùúrù bẹ́ẹ̀ ni àwọn etí ẹsẹ̀ rẹ méjèèjì òun náà gbọ́dọ̀ wálẹ̀ nígbà tó bọ́ wà lórí sùúrù àti kàsókè ìkọ̀tẹ̀ ìmá nínú àwọn àìṣe ta tún mọ́ ṣe òun náà ni básítù zùrọ̀ ayé ìfìsùdù òun náà ni àwọn àìṣe kan wà àwọn ọmọdé mọ́ sábà ní kó mọ́ ń ṣe ọmọdégbó tí ń wà lára àwọn àgbàlagbà ní sí ibi báyìí wọ́n wà gbé kalẹ̀ sílẹ̀ wọ́n wà dá délẹ̀ wọ́n wà dá ìgúnpá yìí wọ́n wà dá délẹ̀ níbi sùúrù àwọn àṣìṣe ní o àwọn àṣìṣe ní o alìbàbá àbúnà àzì gbọ́ntánàtò Muhammad pí lórí rẹ̀ rọ́bí ọ̀dá alìbàbá ó ní kọ́dà Rasulullah sallallahu alaihi wasallam olóòdíṣẹ́ ọlọ́pítọ̀ ọlọ́pọ̀ bàbá ó ní ìzá sàjẹ́ta tó bá fẹ́ forí balẹ̀ fọ́dà àkàfẹ́ ìkà ó wà gbé ọwọ́ rẹ̀ ní àtẹ́lẹwọ́ rẹ̀ ó wà gbé sílẹ̀ wà fa àmì ìfàkọ́ ìkà sórí kílẹ̀ ń pè ẹgbò rẹ̀ ní ọwà rẹ̀ ìsì ẹ̀ ọgbọ̀wọ́ ìsílẹ̀ ẹgbò rẹ̀ ní ọwà rẹ̀ ìsì ẹ̀ bá nàbí ṣe ní ó ṣe sùúrù rẹ̀ ẹgbọ̀wọ́ àmì tó túnbá látọ̀rọ̀ oríṣẹ́ ọlọ́ alẹ́bìn ìjẹ́kìlò fi sùúrù ẹṣẹ́ dédé mi sùúrù yíò wọ́n lè ayẹ́kùsùkú àdúkùn sí rọ̀ ayé níbi ìsáàtọ̀ kẹ́lì ẹnìkan ní yóò gbọ́dọ̀ dáwọ́lẹ̀ bí ajá o ẹnìkan ní yóò gbọ́dọ̀ dáwọ́lẹ̀ bí ajá ní tó túnmọ̀ sí pé tẹ́ bá ti dáwọ́lẹ̀ bá tó wá ló forí balẹ̀ lórí ìlú wọ́n náà ti dájá nù ẹjá kírun dáadáa dákùn ọlọ́run là ń kírun fún tó bá ti kírun bọ́lọ́run ṣe ní akíwọ́n náà gbaládà rẹ̀ ọlọ́run mẹ́sí wá lẹ́ni tó kírun bọ́lọ́run nígbà lọ́wọ́ wa gbogbo ara fẹ́ kírun a sì kírun náà ìrún náà láwá kì í tó wá dáka máa kí kó máa dẹ́gbà ń kírun dànù tó dáka wá kírun kó wá di pé ọlọ́run ò tẹ́wọ́ gbà fún wa ọlọ́run mẹ́sí wá alákìdánù wọ́n náà kírun fọ́lọ́ bọ́lọ́run ṣe ní akíní ó kí a ti gbé fún wa láti bí takbiratul ihram a ti ṣàlàyé Fátíhà fún wa sórí tó wá pàtàkì jù tí mùsùlùmí gbọdọ̀ mọ̀ òun náà gbogbo àwọn tá a máa ń wí nípa àwọn onígun tá a máa ń wí dandan fọwọ́ náà lọ wá mímọ́ rẹ̀ kí la máa ń wí ká tó bẹ̀rẹ̀ Fátíhà àwọn àdúrà a máa ń gbàdúrà pẹ́lú mọ́wùlì ìsìnkítà la máa ń wí ká tó bẹ̀rẹ̀ Fátíhà lórí irun ẹlòmí òkú orí ìkọlọ̀ sàánù tàbá ti ṣe takbiratul ihram tán ọ́ rí pé ìmọ̀ ó dákẹ́ lọ ìdákẹ́ yẹn àdúrà yẹn ni ìmọ̀ mú kọ́kọ́ ṣe kó tó bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin àdúrà yẹn ni ìmọ̀ mú kọ́kọ́ ṣe kó tó bẹ̀rẹ̀ Fátíhà kí la máa ń sọ mẹ́ àwọn ẹja lọ wá kì í ẹja wá mímọ́ ẹ̀sìn tàbá lórí rùkú kí la máa ń sọ ẹlòmí ìrìn subhana rabbiyal a'la subhana rabbiyal azim lẹ́lòmí ìmọ̀ nǹkan mí wà tá tún máa ń wé lórí rùkú a tún ṣe àfọ̀mọ́ lórí rùkú quddus rabbul malaikati war ruh orí rùkú náà máa ń wí mẹ́ ọ́pù lórí sùjúdù náà kí la máa ń wí lórí sùjúdù àbíká tó bá wà lórí rùkú kí la máa ń sọ tá bá dìde lórí rùkú rò ẹlòmí ò mọ̀ àbí abc la máa ń kà ní abc kọ́ tó bá lórí sùjúdù náà kí la máa ń sọ lórí sùjúdù lóòtọ́ máa ń sọ subhana rabbiyal a'la subhanahu mẹ́ta átùní sùjúdù àmá ànábì tún ní mẹ́wọ́ àforíjì níbi sùjúdù rẹ̀ nígbà tó ti jáyé àdúwà
Ànábì ní kí wọ́n ní Allahumma ghfir li dhanbi kullahu daqahu wa jillahu wa awwalahu wa akhirahu wa sirrahu wa alaniyatahu. Ọlọ́run foríjì ẹ̀ṣẹ̀ mi yìí tó kéré mẹ́ foríjì mi yìí tó tóbi mẹ́ foríjì mi yìí tó hàn mẹ́ foríjì mi yìí tó wà gbangba mẹ́ foríjì mi oríṣiríṣi láti mú mi. Kí ni ipò wọ́n náà lọ wá mímọ̀ orí nígbàrí àríyàn náà gbogbo ẹ̀tàn owó tí ẹ ló wá kù sí pé mo ti wá ń yan létí rẹ̀ báwo ló ṣe wá mọ̀ tó bá tún dé tàṣáwù náà ta mọ́ sọmí àtáyàwó national anthem gbọ́dà ń pa bẹ́ ọ̀ ẹlẹ́mí àrípa káwọ́ báyìí ó rò pé I pledge Nigeria my country làwọn ilẹ̀ ìmúkọ́ o àfikò wá mímọ̀ ń bẹ̀ wá mímọ̀ yẹn fún àbẹ̀rọ̀ ọ̀lá kọ́lọ̀ ṣàlékún àgbóyẹ̀ sí fún wa kọ́lọ̀ ṣe rú wa ní ìtọ́nà ó jẹ́ ọgbà wa wọ́n dá ẹ̀kọ́ wọ́n dá kó wọ́ta ilẹ̀ àdìlá ìlànà